bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ògo, ọlá, agbára àti ìyìn ní forúkọ yín títí láéláé. A dúpẹ́ torí pé ẹ̀yin lẹ wà láàyè nínú ohun gbogbo, lọ́nà gbogbo àti níbi gbogbo. Ògo ní forúkọ yín. Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlála yín kẹ́ ẹ gba ọpẹ́ wa o. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ gbàkóso ohun gbogbo. Àwọn ọmọ yìí bẹ́ẹ̀ lá máa gbé orúkọ yín ga ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ rẹ̀ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ aláìlópin lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tó ń wò wá nílé, torí pé a gbàgbọ́ pé àlàáfíà Ọlọ́run là bá wọn. Àlàáfíà Kristi tó ṣe iyebíye yóò di mímọ̀ lọ́kàn gbogbo wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Tẹ́ ẹ bá nígbàgbé, à ń kọ́ ẹ̀kọ́ lọ tá a ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ẹ̀kọ́ náà dá lé lórí gbígba irọ́ gbọ́ nínú ìsìn lónìí. A ti sọ fún wa pé inú wa ò lè dùn tí a bá gba Kristi gbọ́, tá a sì wá rí i pé àwọn ẹ̀kọ́ tá a gbà nípa ìgbàlà Ọlọ́run kì í ṣe òtítọ́. Ẹ̀kọ́ tá a gbà nípa ìjọ òtítọ́ kì í ṣe òtítọ́. Ẹ̀kọ́ tá a gbà nípa ìsìn mímọ́ sí Ọlọ́run kì í ṣe òtítọ́. A sọ pé inú wa ò lè dùn. Gbogbo àná la gbà pé kò lè tẹ́ wa lọ́rùn, inú wa ò lè dùn. Àwa sọ fún wa pé tá a bá fẹ́ gba irọ́ gbọ́, nítorí pé gbogbo wa tá a wà nínú ìsìn Kristi, a lójúṣe láti wádìí ohun gbogbo ká sì dé tí ń ṣe òtítọ́ mú. Tá a bá fẹ́ gba irọ́ gbọ́, a lóore ọ̀fẹ́ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì pé a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́. Tímótì kejì orí kejì ẹsẹ̀ 15 ló sọ fún wa pé ká kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹni tó yege tí kò ní láti tìjú, tí ń pín òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ. A gbọ́dọ̀ kà ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 4 sí 5. Ó ní ká kà nípa ìwé mímọ́ Ọlọ́run, torí pé nínú rẹ̀ ni àṣírí ìyìnrere bẹ́ẹ̀ la fi pamọ́ sí. A gbọ́dọ̀ wádìí. Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 21. Ó ní kí a wádìí ohun gbogbo dájú ká sì dé tí ń ṣe òtítọ́ mú. A gbọ́dọ̀ lè kà, a gbọ́dọ̀ lè ṣàṣàrò, a sì gbọ́dọ̀ lè kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ká má bàa gba irọ́ gbọ́. Torí tá a bá ti kà, tá a bá kẹ́kọ̀ọ́, tá a bá wádìí, tá a bá sì wádìí ohun ìjìnlẹ̀ tínú Bíbélì, kò ní ṣeé ṣe fún wa láti gba irọ́ gbọ́. Àwọn ohun tá a gbé yẹ̀wò, a sì sọ ìtàn tá a rí nínú Bíbélì nípa wòlíì ènìyàn Ọlọ́run tọ́lọ́run gbé dìde láti ìlú Bẹ́tẹ́lì, láti ìlú Júdà kó lọ sí ìlú Bẹ́tẹ́lì kó lọ sọ àsọtẹ́lẹ̀ fún ọba Jeroboamu àti nípa onírúurú òrìṣà tí wọ́n ń bọ níbẹ̀. A sì rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láti ṣàlàyé fún wa pé wòlíì àgbà tó wà nínú ìlú náà tí ń ṣe wòlíì èké, ó parọ́ fún ọ̀dọ́mọkùnrin wòlíì yìí tí a ti rán níṣẹ́ tó sì ti jíṣẹ́ tó sì ń padà lọlé. Paríparí ẹ̀ ń taari ni pé kò délé, àsìkò ó kú sójú ọ̀nà nítorí pé kò gba ohùn Ọlọ́run gbọ́, ó gbọ́ ohùn ènìyàn gbọ́. Ó kú sójú ọ̀nà. Tó bá ka ìtàn yẹn, ìwé ọba ìkíní 1 Kings chapter 13
tá bá wò láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ tó kẹ́yìn, kìnìún ló yọ sí lójú ọ̀nà nígbà tí ó ti lọ sílé wòlíì àgbà tó ti lọ jẹ tó ti lọ mu tán. Kìnìún ló yọ sí tó sì pa jẹ. Ewu tí ń bẹ nínú kí a gba irọ́ gbọ́ ò ní pé ìparun ò ní bẹ ní lẹ́yìn kéèyàn gba irọ́ gbọ́ tí kì í ṣe òtítọ́. Lónìí a fẹ́ wọnú ẹ̀kọ́, onírú ẹ̀kọ́ tí kì í ṣe òtítọ́ tí àwọn èèyàn sì ti gbà tí wọ́n sì dúró nínú rẹ̀ láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún táwọn sì ń ṣe. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wíwà láàyè wa, Ọlọ́run fẹ́ ká rí òtítọ́ ni, Ọlọ́run fẹ́ ká mọ òtítọ́. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé, ẹ súnmọ́ tòsí kí a jọ wádìí ìfẹ́ Ọlọ́run papọ̀, ká jọ mọ tí ń ṣe ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa gbé kalẹ̀ fún wa. A ti sọ fún wa nínú ẹ̀kọ́ yìí pé tá a bá ti kọ́ ọ pé ó ti dẹni ìgbàlà láì ṣe ìrìbọmi, ẹ̀kọ́ èké ló gbà ó tí ì di ẹni ìgbàlà. Kò sẹ́ni tó di ẹni ìgbàlà ká tó ṣe ìrìbọmi. Ilé gbọ́dọ̀ yé wa. Báwo la ṣe, kí ló tó fi rí bẹ́ẹ̀? Bíbélì sọ fún wa ní ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 16. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16, Jésù Kristi sọ pé ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Kò sẹ́ni tó dẹni ìgbàlà kí a tó ṣe ìbáptísì. Ilé gbọ́dọ̀ yé wa. Tí ó bá ti gbàgbọ́ pé ó ti di ẹni ìgbàlà kó o tó ṣe ìbáptísì, ẹ̀kọ́ èké ló gbọ́, ẹ̀kọ́ èké ló gbà. Kí ni tó tún fi rí bẹ́ẹ̀? Iṣẹ́ Àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 38 38. Pétérù sọ fún àwọn Júù èyí tí a wàásù fún tọkàn wọn gbọgbẹ́. Kí ló sọ fún wọn ní 38? Ó ní ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ìbaptisi gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ẹsẹ̀ Bíbélì yìí, ó wà fún ìmúkúrò ẹ̀ṣẹ̀, kí ẹni tí a baptisi kí ó lè gba ẹ̀mí mímọ́ lẹ́yìn ìgbà tó bá ti kúrò nínú ìbaptisi. Tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ìyẹn bẹ́ẹ̀. Ẹ ká tún wo ẹ̀kọ́ mìíràn èyí tí kì í ṣe ẹ̀kọ́ òtítọ́ tí àwọn èèyàn sì gbajúgbajà rẹ̀ lónìí. Àwọn kan ń pè nǹkan kan ní olóyìnbá sọ pé Holy Ghost fire. Kí ló ń jẹ bẹ́ẹ̀? Níbo la ti rírú ẹ̀kọ́ bẹ́ẹ̀ nínú Bíbélì? Ẹ ká wo àlàyé tí Bíbélì kọ́ wa nípa eléyìí ní ìwé Mátíù orí 3 pàtàkì èsì ẹsẹ̀ 11 ká gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ẹ gbọ́ o, ó ní lóòótọ́ ni èmi ń fi omi baptisi fún ìrònúpìwàdà, ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi, bàtà ni tí èmi kò lè gbé. Òun ni yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín. Wọn ò pé papọ̀. Ìbaptisi ẹ̀mí mímọ́ àti ìbaptisi iná kì í ṣe kankan náà. Bó tilẹ̀ jẹ́ pé ìbaptisi ni wọ́n, ṣùgbọ́n a ò pé papọ̀. Kò sí nǹkan tó ń jẹ́ Holy Ghost fire. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé, kájọ máa ṣàkíyèsí Bíbélì kẹ́tù kà á kó lè yé wa dáadáa. Ìbaptisi ẹ̀mí mímọ́ àti iná and fire ní tí Bíbélì sọ nìyí. Àti iná. Ìyẹn túmọ̀ sí pé Jésù Kristi Olúwa wa, òun ló lóore ọ̀fẹ́ láti baptisi àwọn tó bá gbà á gbọ́ pẹ̀lú ẹ̀mí mímọ́ àkọ́kọ́. Òun náà ló lóore ọ̀fẹ́ ní ìgbà tó bá padà wá lẹ́lẹ́ẹ̀kejì láti baptisi àwọn ènìyàn pẹ̀lú iná. Torí tí Kristi bá ń bọ̀ lẹ́lẹ́ẹ̀kejì, ìbaptisi iná yẹn ní nǹkan ṣe pẹ̀lú ìpadàbọ̀ rẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì. Tẹ́ bá ka ìwé Tẹsalóníkà, a rí pé àríkà níbẹ̀, Tẹsalóníkà 2 orí 1, àríkà níbẹ̀ pé nígbà tí Kristi bá ń bọ̀ lẹ́lẹ́ẹ̀kejì yóò máa bọ̀ pẹ̀lú ọ̀wọ́ iná. Ní ìgbà tí Kristi bá padà wá lẹ́lẹ́ẹ̀kejì, òun ni ó baptisi gbogbo ayé pẹ̀lú iná. A ò pé papọ̀. Kò sí nǹkan tó ń jẹ́ Holy Ghost fire. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kristi yóò baptisi àwọn èèyàn pẹ̀lú ẹ̀mí mímọ́ àti iná.
kì í ṣe baptisi iná. Eléyìí gbọ́dọ̀ yé wa. So tá a bá ti ń tẹ̀síwájú nínú eléyìí, we can correct that. A lè ṣàtúnṣe sáàrin yẹn. Ká sọ tí Bíbélì sọ, ká sì dúró lórí ìfẹ́ Ọlọ́run. Ìbáptísì ẹ̀mí mọ́ àti iná, ẹ lọ kà á, Matthew orí 3 ẹsẹ̀ 11 sí 12 àti 13, ibi tó wà ní. So tẹ bá ti gbà pé ìbáptísì náà kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, ẹ lọ wo Bíbélì náà. Kẹ́tù wo àpẹẹrẹ kan tá a rí ní Ìṣe Àpọ́sítélì orí 2. Àpẹẹrẹ tá a rí ní Ìṣe Àpọ́sítélì orí 2. Ìṣe Àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 3. Kí lè yé wa? Ó ní ẹ̀là iná, ẹ̀là bíi ti iná sì yọ sí wọn. Ó pín ara rẹ̀, ó sì bà lé olúkúlùkù wọn. Ẹ má gbọ́ o, ẹ̀là ahọ́n bíi ti iná, ṣe náà ni iná kọ́, bíi ti iná àfiwé ọ̀rọ̀, kì í ṣe iná, bíi ti iná ní Ìṣe Àpọ́sítélì orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3 tó wí. Kò sí nǹkan tó ń jẹ́ Holy Ghost fire, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ọ̀pọ̀lọpọ̀ ló sì gba irọ́ ìgbọ́ bí àìkẹ́kọ̀ọ́ jinlẹ̀ ohun tí Bíbélì sọ ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí Bíbélì gbé kalẹ̀, ìbáptísì ẹ̀mí mọ́ ọ̀tọ̀, ìbáptísì iná ọ̀tọ̀, wọn ò pín papọ̀. Ilé gbọ́dọ̀ yé wa. Èkejì, èyí tó tún gbajúgbajà, èyí tó sì jẹ́ ẹ̀kọ́ èké, tó sì jẹ́ irọ́, ó ní pé ẹ̀kọ́ nípa ìdámẹ́wàá. Ẹ̀kọ́ nípa ìdámẹ́wàá. Lóòótọ́ à ń gbọ́ táwọn èèyàn kan ń kẹ́kọ̀ọ́ pé ẹnikẹ́ni tí ò bá san ìdámẹ́wàá kò ní lọ sọ́run. Ẹ̀kọ́ èké ni, irọ́ ni, kì í ṣe òtítọ́, ó jìnnà sí òtítọ́. Nítorí pé ìjọ májẹ̀mú tuntun tá a rí nínú Bíbélì tó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àpọ́sítélì, wọn ò gba ìdámẹ́wàá lọ́wọ́ ẹnikẹ́ni. Àwọn ọmọ Ọlọ́run nínú ìjọ májẹ̀mú tuntun ò san ìdámẹ́wàá fẹ́nikẹ́ni. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ̀kọ́ ìlànà májẹ̀mú láéláé ni, kì í ṣe ẹ̀kọ́ Jésù Kristi. Ẹ̀kọ́ sì gbajúgbajà lónìí tí àwọn èèyàn fi ń kọ́ àwọn èèyàn láti rí nǹkan gbà, láti rí owó gbà lọ́wọ́ wọn. Ẹ̀kọ́ èké ni. Ẹnikẹ́ni tó bá wà nínú ẹ̀kọ́ yìí tó sì ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí, èké ló gbàgbọ́, èké ló ń ṣe. Ìdí ẹ̀ ni pé Gàlátíà orí 5 ẹsẹ̀ 4, ó ní a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, ẹ̀yin tí ń fẹ́ ká dá yín láre nípa iṣẹ́ òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ìsìn májẹ̀mú titun, wọn ò gba ìdámẹ́wàá, àwọn àpọ́sítélì ò gba ìdámẹ́wàá lọ́wọ́ ẹnikẹ́ni. Àwọn ọmọlẹ́yìn rẹ̀, àwọn ọmọlẹ́yìn Kristi, wọn ò san ìdámẹ́wàá fẹ́nikẹ́ni. Ẹ̀kọ́ àti ìlànà òfin Mósè ni, tá ò sí lábẹ́ rẹ̀ lónìí. Èkejì tàbí ìkẹta nínú àwọn onírúurú ẹ̀kọ́ tó jẹ́ èké, tó jẹ́ irọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbàgbọ́ nínú ìsìn lónìí, tá a gbọ́dọ̀ tàn mọ́lẹ̀ sí. A tẹ̀ ti kẹ́kọ̀ọ́ nípa ìdámẹ́wàá lórí ètò yìí. Tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́, ẹ lè lọ sí YouTube channel wa, JEKI BIBELI SORO. Ẹ lọ wo àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn nípa ìdámẹ́wàá, kẹ̀sì wo ohun tí ìfẹ́ Ọlọ́run já sí fún wa. Ìkẹrin, òun ni ẹ̀kọ́ nípa oyè tàbí ipò nínú ìjọ. Ẹ̀kọ́ nípa ipò tàbí oyè jíjẹ nínú ìjọ. Lónìí onírúurú oyè làwọn èèyàn ń fi wọra wọn lọ́rùn nínú ìsìn Kristi, tá ò sì rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ kì í fún lápẹẹrẹ, fún bí àpẹẹrẹ, níbo la ti rí oyè nínú ìsìn májẹ̀mú tuntun pé èèyàn gbọ́dọ̀ máa jẹ oyè reverend? Tẹ́ ẹ bá lè wá fún mi nínú Bíbélì, ṣùgbọ́n kò sí níbẹ̀. Alẹ́ tí wàá rí kà pé Ọlọ́run fúnra rẹ̀ ó ló ń jẹ́ orúkọ yìí. Ẹ wo Bíbélì, Psalm 111 verse 9, ìwé orin Dáfídì. Ọlọ́run fúnra rẹ̀ ó ló ń jẹ́ orúkọ yìí. Ẹ gbọ́ ohun tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó sì rán ìdáǹdè sí àwọn ènìyàn rẹ̀. Ó ti pàṣẹ májẹ̀mú rẹ̀ láé. Mímọ́ àti ọ̀wọ̀ ni orúkọ rẹ̀.
tẹ́ bá lọ wò lóyìnbó ó ní holy and reverend is his name, orúkọ Olúwa ni ìyẹn bẹ́ẹ̀. àti wípé ipò àti oyè jíjẹ nínú ìjọ pàápàá a ò rí oyè yìí níbẹ̀. ohun tá a rí nínú ìjọ májẹ̀mú titun, àwọn ipò tá a fún àwọn ènìyàn láti fi ṣiṣẹ́ fún Ọlọ́run nínú májẹ̀mú titun, òun ni ipò àpọ́stélì, òun ni ipò àwọn wòlíì nínú májẹ̀mú titun, òun ni ipò evangelist, òun ni ipò pastor, òun ni ipò olùkọ́ni àti díákónì. àwọn ipò àti oyè tá a rí nínú májẹ̀mú titun nìyí. ẹni ipò tàbí oyè tó ti yàtọ̀ sí ti ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11 kọ́ wa, irọ́ ni torí kò sí a lè rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì, torí pé àwọn èèyàn nífẹ̀ẹ́ láti máa ṣe ohun tí Bíbélì ò pa láṣẹ, ọ̀rọ̀ tí Bíbélì ò gbé kalẹ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ láti máa ṣe, eléyìí ò sì dára tó. ẹ jẹ́ ká padà sínú Bíbélì, ká dúró nínú oyè Bíbélì nìkan. àti wípé lónìí ipò àwọn àpọ́sítélì àti ipò àwọn wòlíì a ò ní nínú ayé lónìí mọ́. kò sí àwọn àpọ́sítélì tàbí ipò wòlíì mọ́. ilé gbọ́dọ̀ yé wa, torí gbogbo ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ pátá láti kàkọsílẹ̀ rẹ̀ lónìí. kí la nílò wòlíì fún? kò sí. torí gbogbo ohun tí Ọlọ́run fẹ́ ká mọ̀ láti lo àwọn wòlíì àtàwọn àpọ́sítélì Jésù Kristi láti kàkọsílẹ̀ rẹ̀ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. àwọn oyè bíi fada, reverend àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ò rí nínú Bíbélì, a ò rí nínú ìsìn Jésù. ẹ jẹ́ ká padà sínú ẹ̀kọ́ Bíbélì tàrí nínú ọ̀rọ̀ Ọlọ́run. ìyẹn bẹ́ẹ̀. àkíyèsí tá tún kíyèsí ni pé ó ní irú ìjọ ìyapa nínú ayé lónìí. a rí i pé irọ́ ni, ó tako ẹ̀kọ́ Jésù Kristi tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀, ó tako ó. tá a bá sì nífẹ̀ẹ́ ọkàn wa, tá a nífẹ̀ẹ́ ẹ̀mí wa láti ṣe ohun tí Olúwa gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, a gbọ́dọ̀ padà sínú ìjọ májẹ̀mú titun, torí pé ìjọ kan la rí níbẹ̀. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Kristi ní ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò kú kì yóò sì lè borí rẹ̀. Jésù ló gbé ìjọ rẹ̀ kalẹ̀, ó ló ní. Jésù ló gbé ìjọ náà kalẹ̀. ìjọ náà ló sì sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ pé ẹ ó ṣẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù, Judea, Samaria, tó fi lọ sí gbogbo ìpìlẹ̀ gbogbo ayé. bí ìjọ náà ti tàn ká nìyí. a sì sọ àsọtẹ́lẹ̀ nípa ìyapa. Ọlọ́run ò fẹ́ kí ìyapa wà nínú ìsìn rẹ̀. a sàsọtẹ́lẹ̀ nípa ìyapa. ogúnlọ́gọ̀ ìyapa tí ń bẹ nínú ayé lónìí kì í ṣe ìfẹ́ Ọlọ́run. irọ́ ni, kì í ṣe òtítọ́. eléyìí gbọ́dọ̀ yé wa, òtítọ́ láti rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. ìjọ Kristi èyí tá a rí nínú ìwé Róòmù orí 16 ẹsẹ̀ 16, ìjọ òtítọ́ kan ṣoṣo ní. ẹ ká wo Bíbélì wa, ìwé Róòmù orí 16 ká wo ẹsẹ̀ 16, kí ni Bíbélì wí? ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. ẹ̀gbọ́n o, ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín. gbogbo ìjọ Kristi ń kí yín. ará, èmi bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. ẹ kúrò ní ìsọ̀ wọn. 18 nítorí àwọn tó rí bẹ́ẹ̀ kò sí Jésù Kristi Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn, ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run. ìyapa tí ń bẹ nínú ìsìn Kristi lónìí kì í ṣe ìfẹ́ Ọlọ́run. irọ́ ni, ẹ̀tànjẹ ni. ẹni tá a bá sì ti tàn nípa irọ́ àti ẹ̀tànjẹ kò ní ìpín pẹ̀lú àwọn ọkàn olóòótọ́ ní ìjọba Ọlọ́run lọ́hùn-ún. jẹ́ a padà sínú ìjọ májẹ̀mú titun. àti èdè kà ń bẹ̀ ìwé Róòmù orí 16 ẹsẹ̀ 16, ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín. gbogbo ìjọ Kristi ń kí yín. 17 ó ní ará ẹ̀mí ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. kẹ́ kúrò ní ìsọ̀ wọn, nítorí àwọn tó rí bẹ́ẹ̀ wọn ò sí Jésù Kristi Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn, ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. bẹ́ẹ̀ ló rí nínú ayé lónìí. ìsìn ìyapa nínú ẹ̀sìn Kristi kọ́ ló gbé kalẹ̀.
Kristi kọ́ ló gbé onírú ìyapa tí ń bẹ nínú ìsìn lónìí, òun kọ́ ló gbé kalẹ̀. Àwọn ènìyàn ló gbé kalẹ̀, irọ́ sì ni, èké ni. Àgbà tá a bá padà sójú ọ̀nà Kristi. Kọ́ríńtì kínní orí 7 ẹsẹ̀ 11, kí ni Bíbélì sọ? Mo fẹ́ ká wo ẹsẹ̀ Bíbélì yìí. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní nítorí ìpìlẹ̀ mìíràn ni ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Jésù Kristi ti fi ìpìlẹ̀ ìjọ rẹ̀ lélẹ̀. Ìpìlẹ̀ bá ṣe di ẹni ìgbàlà ó ti fi lélẹ̀. Ìpìlẹ̀ ẹ̀kọ́ táwọn máa kọ́ ó ti fi lélẹ̀. Ìpìlẹ̀ ohun gbogbo tó nìkan ṣe pẹ̀lú iṣẹ́ ìsìn wa sí Ọlọ́run, bá ṣe gbé ìgbé ayé àlàáfíà ó ti fi lélẹ̀. Ìyapa nínú ìsìn lónìí kì í ṣe fẹ́ Jésù. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé ohun tá à ń gbéyẹ̀wò ni pé gbígba ẹ̀rọ gbọ́ nínú ìsìn lónìí apá 3 là ń gbéyẹ̀wò. A sì ti ń gbọ́ ní irú yẹ̀wò àwọn ẹ̀kọ́ tó jẹ́ pé ẹ̀kọ́ irọ́ ni tí kì í ṣe ẹ̀kọ́ òtítọ́, ò là ń gbéyẹ̀wò yẹn ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ ká tún wò kan sí. Àwọn ènìyàn gbàgbọ́ pé onírúurú là ń gbọ́ pé Ọlọ́run pè wọ́n láti gbé ìjọ kalẹ̀. Ọlọ́run pè wọ́n láti gbé ọdẹ fún wọn ní orúkọ. Irọ́ nìyẹn náà. Ẹ bèèrè pé kí nìdí tí mo sọ pé irọ́ ni? Ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ìwé Tímótì kínní orí 4 ẹsẹ̀ 1. Pọ́ọ̀lù ń sọ pé ẹ̀mí ń tẹnumọ́ pé ní ìkẹyìn ọjọ́ àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, yóò máa fiyèsí ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù gbogbo. Wọ́n máa fiyèsí ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù gbogbo. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? A rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ìjọ májẹ̀mú titun tí Jésù Kristi ṣèlérí rẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àpọ́sítélì, a sì ti fi ìpìlẹ̀ lélẹ̀. Àwọn àpọ́sítélì ti fún wa ní àwòrán ìjọ májẹ̀mú titun yìí. Gbogbo àwọn àpọ́sítélì tó bá Jésù Kristi Olúwa wa ṣiṣẹ́, a rí pé inú rẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ṣiṣẹ́. Kò sẹ́ni tó lọ gbé ìjọ ti ara rẹ̀ kalẹ̀ nínú wọn tó dẹ̀ pé ní orúkọ ti ara rẹ̀. Gbogbo wọn ló ṣiṣẹ́ nínú ọgbà àjàrà Jésù Kristi tí wọ́n sì ń tàn mọ́lẹ̀ ìyìnrere òtítọ́ ẹ̀ káàkiri ní gbogbo àgbáyé nínú ìjọ kan náà, nínú ara kan náà tí ń ṣe ìjọ Kristi kan. Ìpè tá a pe àwọn àpọ́sítélì ǹjẹ́ ó yàtọ̀ síra wọn bí? Kò yàtọ̀ síra. A ò pe ẹnikẹ́ni kó lọ gbé ìjọ kalẹ̀ pẹ̀lú Bíbélì. A ò rí àwọn àpọ́sítélì tí a pè ǹjẹ́ wọ́n lọ gbé ìjọ ti ara wọn kalẹ̀ bí? Ẹnìkan á dìde lónìí, á ní Ọlọ́run pè òun láti lọ gbé ìjọ kalẹ̀. Báwo ló ṣe rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ Kristi? Gbogbo àwọn àpọ́sítélì pátá ìpìlẹ̀ ni wọ́n fi lélẹ̀. Ìpìlẹ̀ tó dẹ̀ fi lélẹ̀, wọ́n fẹ́ kí gbogbo wa ká máa mọlé ìpìlẹ̀ náà, ká máa mọlé ní kì í ṣe ká tó fi ìpìlẹ̀ òmíràn lélẹ̀. Ká máa mọlé ní, ká máa mọlé ìpìlẹ̀ náà tó fi lélẹ̀ ni. Kì í ṣe ká tún gbé òmíràn kalẹ̀, èyí tí ogúnlọ́gọ̀ àwọn ènìyàn ṣe lónìí tó sì ń parọ́ pé Ọlọ́run ló pè wọ́n. Irọ́ ni o. Ẹ jẹ́ á padà sínú Bíbélì tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ìpè kan lọ́lọ́run fi pè gbogbo ìran ènìyàn. Ìpè náà ni ìpè ìhìnrere. Ìhìnrere la fi pè gbogbo ìran ènìyàn sínú ọgbà àjàrà Kristi, sínú ìjọba Kristi. Ìhìnrere yìí òun ni Bíbélì sọ fún wa ní ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 15. Pọ́ọ̀lù ní ojú kò tì mí láti wàásù rere Kristi nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́, fún Júù ṣáájú àti eléni pẹ̀lú. Ìpè ìhìnrere la fi pè gbogbo ìran ènìyàn sínú ìjọba Kristi, sínú ìjọ. A ò fi ìpè onírúurú pè ní láti gbé ìjọ ìyapa kan kalẹ̀, láti gbé kalẹ̀ ní orúkọ tó yàtọ̀, ìṣe tó yàtọ̀ sí àgbékalẹ̀ tàrí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Má ṣe jẹ́ ká gbàgbé, à ń sọ̀rọ̀ nípa gbígba ẹ̀rọ gbọ́ nínú ìsìn lónìí. Onírúurú ìpè tí àwọn èèyàn láwọn ń gbọ́ lónìí yàtọ̀ sí ìpè ìhìnrere tá a rí nínú Bíbélì. Èké ni, irọ́ ni pẹ̀lú. A gbọ́dọ̀ sọ̀rọ̀ torí Bíbélì sọ fún wa pé tá a bá sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti sọ̀rọ̀, kí a sì dákẹ́ níbi tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti dákẹ́. Bàbá ń sọ̀rọ̀ ká sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Okun tá a bá ń sọ tá a bá ti rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì, irọ́ ni, èké ni, kò yẹ ká tẹ̀síwájú, kò sì yẹ ká dúró nínú
ẹ̀kọ́ èké. Gbígba ẹ̀rọ gbọ́ nínú ìsìn lónìí àti kà fún wa pé kò sẹ́ni tó dẹni ìgbàlà ká tó bàptísì rẹ̀. Tá bá ti kọ́ wa lẹ́kọ̀ọ́ pé a ti dẹni ìgbàlà ká tó ṣe bàptísì, ẹ̀kọ́ èké ni, kì í ṣe ẹ̀kọ́ Jésù. Torí Jésù Kristi fúnra rẹ̀ ló sọ pé ẹni tó bá gbàgbọ́ tí a sì bàptísì rẹ̀ òun ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ìyẹn kọ́ wa pé ìgbàgbọ́ pẹ̀lú ìbàptísì ó já sí ìgbàlà. Tí Bíbélì sọ nìyí, tí Kristi fúnra rẹ̀ sọ nìyí, a sì gbọ́dọ̀ dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run. Èkejì, Holy Ghost fire. Kò sí nǹkan tó ń jẹ́ Holy Ghost fire. Ilé gbọ́dọ̀ yé wa. Holy Ghost or Holy Spirit and fire kò papọ̀. Ẹ jẹ́ a máa papọ̀. Ìdá mẹ́wàá, tí ó bá san ìdá mẹ́wàá, a lọ sí ọ̀run àpáàdì. Ẹ̀kọ́ èké ni, irọ́ ni. Torí àwọn àpọ́sẹ̀ tó bẹ̀rẹ̀ sí májẹ̀mú tuntun wọn gba ìdá mẹ́wàá lọ́wọ́ ẹnikẹ́ni. Onírúurú ipò, oyè, reverend àtòyè táwọn nínú Bíbélì, irọ́ ni, èké ni. Jẹ́ a padà sí ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àti lórí ọ̀fẹ́ àti gbé àlàyé kalẹ̀ lórí gbogbo ohun tó jẹ́ èké àti irọ́ nínú ìsìn lónìí. Ọlọ́run pè wá ká padà sí ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run pè wá ká padà sínú ìfẹ́ rẹ̀. Bíbélì ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ìpè tọ́lọ́run fi ń pè wá ní wákàtí ìpè ìrere ni, ìpè òtítọ́ ni. Jẹ́ a padà sínú òtítọ́. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ìfẹ́ rẹ̀ yóò sì di mímọ̀ ní ọkàn wa bí a ti ń tẹ̀síwájú láti ṣèfẹ́ rẹ̀. Títí di ìgbà mìíràn tá a tún fi re pàdé, kí ìbùkún àti wà láàyè Ọlọ́run kó di mímọ̀ lórí ayé wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ní 08057444902 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.